ọmọ adarí wo ẹ̀tẹ̀ tí gbọ́ ilé ayé yìí ò tí bí tirẹ̀. ṣé kò sí láburú sá jọ tó dé ọlọ́sẹ̀ wọ́n mi sóni mẹ́jà yìí no ṣé wọ́n yún ẹ̀ lé mi ni kó ẹrù ẹ̀ kó máa lọ wọ́n ní kó ṣe kó kẹ́rù ẹ̀ kó máa lọ. kí n kẹ́rù lọ ṣé máa lọ dálé mo sùn lé wa ni. ìyálà ìyá ló bá mi kọ́lé no ṣé bàbá lágùn bàbá ẹ ló bá mi kọ́lé mi tí o mọ̀ pé nílé yín ó gùn irú mi gùn gan wọ́n ti fi yàrá ẹ̀ lẹ̀ síbẹ̀ kó ẹrù ẹ̀ kó máa bá tiẹ̀ lọ bó mò ń jáde lọ báyìí má jẹ́ ń bá ẹ o má jẹ́ ń bá ẹ o tí n bá fi lè bá ẹ nínú ilé yìí. Akọ ajá mi ò ṣe. Ní mo fẹ́ kẹ́rù lọ báyìí mo fẹ́ kẹ́rù. Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ́gbọ́n arílẹ̀ kálẹ̀. Kájà. Ẹ fura, ẹ fura, ogun ayé le. Ẹ fura, ẹ fura, ẹ fura, ogun ayé. Kódà ìwọ ẹ̀mí tó wà nídìí ọ̀rọ̀ obìnrin tó ń yọ lẹ́nu tó òjò onísinmi lé ọkọ mo fẹ́ kó o yọjú sí mi báyìí mo fẹ́ rí ọ mo fẹ́ bá ọ sọ̀rọ̀ torí mo mọ̀ pé o farapamọ́ sínú òkùnkùn tó ń tapà sínú ìmọ́lẹ̀ ọmọbìnrin mi mo fẹ́ rí ọ mo fẹ́ bá ọ ní gbólóhùn papọ̀ torí ohun tí ń ṣẹlẹ̀ yìí kò gbọdọ̀ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ níbo ló wà dúró ta ni ọgàn sọ fún mi báwo ló ṣe jẹ́ tó o fi ń yẹni lẹ́nu tó òjò onísinmi lé ọkọ ta ni ọ́. tájú àti táwà ni ò béèrè òmùgọ̀ tí ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ni ṣe ọ náà ẹ̀yin èyí ó sì rẹrù ẹlẹ́rù sórí ẹ̀fà tì yín lọ́wọ́ àmọ̀ràn bí ní ọ̀dọ́ ta ni ọ́ òmùgọ̀. dúró ṣé bí mo ti bí ọ lè rè béèrè kò nítumọ̀ mo ní kó o sọ fún mi ta ló jẹ́ àti pé kí ni tó dé tó fi ń yẹni lẹ́nu tó òjò onísinmi lé ọkọ kí ló dé. ó dáa náà ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ di rẹ̀ gbọ́ wọ́n kí ní burúkú tí ń bẹ ńlẹ̀ yìí èmi ni mò ń da ayé rẹ̀ láàmú orúkọ mi sì ni ẹ̀mí adálémosú tí mò ń da ìran kìíní dé kejì dé kẹta yálà kú yálà ìyá rẹ̀ tí mò ń dààmú láàmú torí pé má jẹ̀mú àti mọ́ gbélé ọkọ wọn ọwọ́ mi ló wà sì wo kíní tí ń bẹ ńlẹ̀ yìí òun náà lè gbélé ọkọ ilé ọkẹ kẹta tó wà yìí bó bá ṣe ń kú òun bẹ́ẹ̀ ló tún padà sílé wọn ni nítorí pé kọ́kọ́rọ́ tó fi sọ wọn délé wọn sì wà bẹ́ẹ̀ tí wọn sì lè sọnù láìláì. ní adálémosú àbí kí ló fẹ́ ó dáa tí ẹ̀ tú ọlọ́run rẹ̀ yóò ní sinmi lé ọkọ àbí yóò gbádùn. dóná kí ni tiẹ̀ gangan náà kí ni tiẹ̀ sọ pé bóun ṣe wà yóò dé òun lọ́rùn ni mọ̀ràn ló tẹ́ lọ́rùn kí ni ṣe ọ́ ó sì fílẹ̀ yóò ṣe bá kú ni ìrà fàkú báyìí láṣọ àwọ̀ wọ́n dààmú mi o nítorí pé mọ̀ràn ló tẹ́ lọ́rùn èmi bá dé. ẹ̀mí adálémosú ẹ̀yìn arábìnrin pẹ̀lú. Wo ẹ̀yin náà mo wà tí mo ti ń gbóhùn ìwà tọkọ rẹ kí ni tẹ wájọ dàpọ̀ tó tó bẹ́ẹ̀. Mi ì ṣe nǹkan kan fún un wọ́n kàn ṣàyẹ̀dẹ́ kẹ́rù mi ta ni ló ní kí n máa lọ ní ìmọ̀ kan tí mo ṣe o. ìjọ lóòótọ́ ọkọ rẹ lè ní tiẹ̀ lọ́wọ́ àmọ́ ìwọ gangan ló níṣòro ìwọ gangan ló gún jà ìwọ arábìnrin kó má bàa di pé àmọ̀ fọ̀rọ̀ gbogbo jọ o nílò láti tún fàdúrà kó o gbàdúrà kọ́lọ́run gbà ọ́ lọ́wọ́ ẹ̀mí adálémosú bẹ́ẹ̀ ni sọ mọ̀ pé báwọn èèyàn rẹ ṣe máa ń dà àbí ọkọ kẹta kan náà ló fẹ́ lé ọkọ ìkẹta bọ́ọ̀ bá mọ́ra ó sì ń lọ sórí ìkẹjọ múra àdúrà ni ó ti jẹ́ nù lọ́wọ́ ẹ̀mí kí n mọ̀ pé adálémosú kí wọn náà má padà lọ lé ìyá rẹ báwọn ìyá rẹ náà ṣe padà lọ lé tiwọn ó ti jẹ́ nù jẹ́ lọ́bọ̀ ọbẹ̀ ọkọ rẹ yóò tiẹ̀ fà ó mọ̀ pé yóò gbọ́rọ̀ sí mi lẹ́nu bá a bá tiẹ̀ wá pẹ̀ tán ó fún àdúrà kó má padà lé ọ ìyá rẹ sùn. bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè gbogbo ènìyàn tí ń gbọ́ mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa àti kọ́nù ìwé Rúùtù orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni Naomi wí fún àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ wípé ẹ padà sọ́dọ̀ àwọn ènìyàn yín torí pé kò sí ọkọ mọ́ tí wọ́n fẹ́ mo wá sọ pẹ̀lú àṣẹ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè bí olúwa ti ń bẹ mo pa ní àṣẹ lórúkọ Jésù
bẹ́ẹ̀ ni Naomi ní kí wọ́n padà ọ̀pá sì padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n Rúùtù fàmọ́ Naomi èmi pa ní àṣẹ lórúkọ Jésù ogun kan ló dá ọ̀pá padà sílé ìyá rẹ̀ tó sì lọ dálé mọ́ṣú síbẹ̀ ìwọ náà gbọ́ ọ̀rọ̀ Olúwa o májẹ̀mú tó sọ pé o máa padà dálé mọ́ṣú ni lórúkọ Jésù májẹ̀mú yẹn máa gbiná lára rẹ̀ ìwọ obìnrin ìbádá kó sàmì àdúrà torí ìwọ lára mi síbi wòlíì èmi sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù agbára tó sọ pé ìyá rẹ̀ ò gbélé ọkọ dalẹ̀ pé ìwọ náà ò ní gbélé ọkọ irú agbára yẹn kó dòkú ègún tó ń ja ayé rẹ̀ tí yóò jẹ́ kó o gbádùn lé ọkọ agbára tí ń yọ ọ́ lẹ́nu tí yóò jẹ́ kó o ní sinmi lé ọkọ lórúkọ Jésù agbára yẹn máa dòkú bẹ́ẹ̀ o máa gbélé ọkọ dalẹ̀ ogun ilé mọ́ṣú yẹn máa dópin o ogun ilé mọ́ṣú tó jà ìyá rẹ̀ tí ìyá rẹ̀ dálé mọ́ṣú tó ti kú sílé ìyá tiẹ̀ èyí tó wà lára tiẹ̀ náà ogun yẹn máa dópin bẹ́ẹ̀ wàhálà náà àbáyọ ilẹ̀kùn àṣì fún ọ ìsinmi ilé ọkọ lọ́nà àyàndá rẹ̀ fún ọ ogun ilé ọkọ máa ṣẹ́ o ní rí wàhálà ní ọkọ mọ́ gbogbo wàhálà tó ń bá pàdé yẹn ó máa dópin ìyanu máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀mí adálémọ̀ṣú tó lóun ò ní jẹ́ kó gbádùn lórúkọ Jésù ara máa sán pa ó dẹ̀ máa ní testimony ó ti rí bẹ́ẹ̀ ògo ní fọlọ́ lókè ọ̀run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù má ti ìdákẹ́ àdúrà o torí pé ayé tá a wà yìí ibùgbé kan ni o ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí Ìjìnlẹ̀ Life TV torí pé ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló wà níbẹ̀ Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ like àwọn fídíò yẹn ẹ share àwọn fídíò yẹn then ẹ má gbàgbé click notification bell so that a lè máa notify yín nígbà tá a bá ti drop solution video mi ó dẹ̀ máa dára fún un. God bless you. Oh